A kí yín lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbáyé. Sinimá olóyin, sinimá aládùn kan làmútọ̀yìn wá. Àkórúkọ sinimá yìí ní Àlímọ́ apá kejì. Àlímọ́ apá kejì ó jẹ́ sinimá kan tí ó jẹ́ àrímálélọ. Ó ládùn, ó lórin. Ìtọ́wò là á mọ àdídùn ọbẹ̀, ẹni tó bá débẹ̀ ló lè sọ. A kí yín lọ́pọ̀lọpọ̀ wípé ẹ kú ìfẹ́ àti ìfaradà pẹ̀lú wa láti ọjọ́ tó ti pẹ́ wá. A kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé lólùfẹ́ wa. Tẹ́ bá fẹ́ máa wo sinimá Àlímọ́ apá kejì, ẹ̀yin tẹ subscribe button fún àǹfààní láti lè wo sinimá Àlímọ́ apá kejì. Ẹ tẹ aago tí wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa rí sinimá wa wò lóòrèkóòrè nígbàkigbà tẹ́ bá fi fọ́nrán ránṣẹ́ síwájú. Ẹ ṣé o, a kí yín lọ́pọ̀lọpọ̀. Orúkọ tèmi ò yípadà, ọmọ aláyọ̀ olóńkí yín. Ẹ̀yin lólùfẹ́ wa ní lóko lọ́nà ọjà, àní ká kí yín wípé bẹ́ẹ̀ ṣe ń lọ, bẹ́ẹ̀ ṣe ń bọ̀, ayọ̀ lẹ́ ó máa lọ, ayọ̀ lẹ́ ó máa bọ̀. A kí yín lọ́pọ̀lọpọ̀. Àní ká béèrè pàtàkì lọ́wọ́ yín ní ẹ̀yin tẹ́tí wo sinimá Àlímọ́ apá kìíní, ta ni òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ nínú sinimá náà? Ẹ jẹ́ ká pàdé nínú comment section ká lè jíròrò lórí. Ẹ ṣé o, a kí yín lọ́pọ̀lọpọ̀. A ò ní jù báyìí lọ lọ́sẹ̀ yìí. Ojú ayọ̀ ló máa mọ́ fún gbogbo wa. Ire lójú owó ń rí. Ó dàbọ̀.